ǹjẹ́ ẹkùn àríwá lè dá Tinubu lọ́wọ́ kò ní 2027 àbí ó di 2031 kí ipò ààrẹ tó kàn wọ́n? Kí ló fa ìdí ọ̀rọ̀ yìí? Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. Àgbàyanu ìpàdé ọlọ́jọ́ méjì tó kó àwọn alẹ́nulọ́rọ̀ nínú òṣèlú Nàìjíríà sínú ti wáyé nílùú Kaduna, níbi tí wọ́n ti gbé iṣẹ́ ààrẹ Bọ́lá Tinubu fún ọdún méjì sí orí òṣùwọ̀n. Nínú ìpàdé náà ni Sínátọ̀ George Akume, akọ̀wé ìjọba àpapọ̀, ti ṣàlàyé pé ó di 2031 kí ipò ààrẹ tó kan apá àríwá. Ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ni ìpàdé tí ẹgbẹ́ Sir Ahmadu Bello Memorial Foundation gbé kalẹ̀ náà wáyé, pẹ̀lú aṣojú láti àwọn ìpínlẹ̀ 19 láti àríwá àti Àbújá. Nígbà tó ń jíṣẹ́ ààrẹ Bọ́lá Tinubu, George Akume ṣàlàyé pé ìlérí ààrẹ Tinubu tó ṣe pẹ̀lú ètò Renew Hope ti ń wá sí ìmúṣẹ. Ó fi kún un pé àwọn ètò náà gbọ́dọ̀ máa tẹ̀síwájú láìsí ìdádúró kankan títí di 2031. Nínú ọ̀rọ̀ rẹ̀, Akume rán àwọn olóṣèlú ilẹ̀ Haúsá tó ń múra sílẹ̀ fún ipò ààrẹ náà ní 2027 létí pé kò tíì kàn wọ́n. Aṣojú ààrẹ náà sọ pé bí a bá tẹ̀lé ìlànà pínpín ipò ààrẹ, kò ní kan apá àríwá títí di 2031. Ní 1999, àwọn olóṣèlú apá àríwá bíi Solomon Lar, Adamu Siroma, Abubakar Rimi àti Jerry Gana fẹnukò pé pínpín ipò agbára láàrin àwọn ló lè mú àlàáfíà wá o. Bó sì tilẹ̀ jẹ́ pé wọn kò kọ̀ ọ́ sílẹ̀, ẹnu kò lè lórí síbẹ̀ náà. Fún ìdí èyí, ó di 2031 kó tó kan àríwá. Malam Nuhu Ribadu, olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ààbò ní Nàìjíríà tóun náà wà níbi ìpàdé yìí, kí George Akume lẹ́yìn nígbà tó ń gbóríyìn fún ààrẹ Tinubu. Ribadu sọ pé ìkọlù àwọn ikọ̀ apààyàn Boko Haram àti ìjà ẹlẹ́yàmẹ̀yà ti dínkù nínú ìṣàkóso Tinubu tí kò tíì ju ọdún méjì lọ o. Ribadu sọ pé ìyàtọ̀ tó gbòòrò ló wà nínú ètò ààbò báyìí tí a bá fi wé ti ìjọba tó kúrò nípò náà. Fún àpẹẹrẹ, ó ní èèyàn 248 ni wọ́n pa ní Kaduna lábẹ́ ìjọba náà. Àwọn tó lé lẹ́gbẹ̀rún 348 ni wọ́n sì jí gbé, bí Ribadu ṣe sọ. Ó lé ní ẹgbẹ̀rún 5 èèyàn tó pàdánù ẹ̀mí ní ìpínlẹ̀ Benue, bí Ribadu ṣe wí, ní dédé àsìkò yìí nínú ìjọba tó gbéṣẹ́. Ó ní ṣùgbọ́n àdínkù tó fojú hàn gidi ló ti bá ìkọlù àti ìjínigbé báyìí lábẹ́ ìjọba Tinubu. Olùbádámọ̀ràn lórí ètò ààbò náà tẹ̀síwájú pé èyí ṣeé ṣe pẹ̀lú àṣẹ tí Tinubu pa fún àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí i pé wọ́n ṣẹ́gun ìgbésùmọ̀mí. Ó ní èèyàn 11,450 tí wọ́n ti jí gbé lóṣù karùn-ún tí wọ́n ti gba ìtúsílẹ̀ látàrí iṣẹ́ àwọn ológun ní àríwá ìwọ̀ oòrùn. Ribadu sọ pé ọ̀pọ̀ àwọn olórí agbésùmọ̀mí àti àwọn ọmọ ẹgbẹ́ wọn ni àwọn ẹ̀ṣọ́ aláàbò Nàìjíríà ti pa ní Zamfara, Kaduna àti ìpínlẹ̀ Katsina. Akọ̀wé ìjọba tẹ́lẹ̀, Babashir Lawal, nínú ọ̀rọ̀ tirẹ̀ sọ pé bí ìgbà tí èèyàn ń fi ẹnìkejì ṣe yẹ̀yẹ́ ni ọ̀rọ̀ tí Akume àti ààrẹ Tinubu ń sọ. Babashir sọ pé ààrẹ Tinubu fúnra rẹ̀ ló rú òfin pínpín ipò agbára, bẹ́ẹ̀ ló yí ìlànà kí ààrẹ jẹ́ Mùsùlùmí kí igbákejì rẹ̀ sì jẹ́ Kìrìsìtẹ́nì padà. Akọ̀wé ìjọba tẹ́lẹ̀ náà sọ pé kó tó sí APC tó ti ń dá nǹkan rú fún aráàlú láti máa ń pàṣẹ apá ibi tí agbára yóò lọ. Ó fi kún un pé kò sí àkọsílẹ̀ kankan tó ní dandan ni kí ààrẹ tún ti gúúsù wá ní 2027. Gbogbo àwọn ètò ìdàgbàsókè míì tí ààrẹ Tinubu tún ń ṣe wà lára ìdí tí ìṣàkóso náà fi gbọ́dọ̀ máa tẹ̀síwájú tí agbára yóò sì wà ní gúúsù ilẹ̀ yìí di 2013. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti bá wa darapọ̀ sórí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Nimot Abdulkareem ló ti ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó.
ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. ó dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.